Ẹ káalẹ́ o, a kú iṣẹ́ láti òwúrọ̀, Ìdùmarè yóò dé ìgbìyànjú aládé. Ìròyìn àṣálẹ́ dó sì jọrin láti lè ṣe Nta Ijebu Ode. Ayọ̀mídé Ògúnkànmí lórúkọ oníròyìn, ẹgbẹ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ní yàrá agbára ilé Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti ṣe ìbúra fún Ọ̀gágun Christopher Musa tó jẹ́ ajagun fẹ̀yìntì gẹ́gẹ́ bí alákòóso tuntun fún ilé iṣẹ́ ààbò orílẹ̀-èdè yìí. Eléyìí mú kí Ọ̀gágun Musa darapọ̀ mọ́ ìgbìmọ̀ àṣẹ àgbà láti bẹ̀rẹ̀ iṣẹ́ rẹ̀ lórí ààbò orílẹ̀-èdè Nàìjíríà. Musbau Dawahab ló jábọ̀ ìròyìn. Obìnrin àkọ́kọ́ orílẹ̀-èdè Nàìjíríà Olúrẹ̀mí Tinubu ti pín owó ìròyìn lágbára $200,000 fún ẹnìkọ̀ọ̀kan tí àpapọ̀ rẹ̀ jẹ́ $50 mílíọ̀nù fún àwọn àkàndá tó tó 250 láti fi ṣe àmì ayẹyẹ ọjọ́ àgbáyé àwọn àkàndá ti ọdún 2025. Ìyàwó gómìnà ìpínlẹ̀ Ògùn Ìyáàfin Bámidélé Abíọ́dún tó ṣojú obìnrin àkọ́kọ́ sọ pé ẹnikẹ́ni kò ní gbẹ̀yìn nínú ètò ìrètí ọ̀tun tí ìjọba kò gbé kalẹ̀ fún orílẹ̀-èdè. Hakeem Jimoh ló jábọ̀ ìròyìn, ẹgbọ́rin náà síwájú sí i. Àwọn àkàndá ẹ̀dá jákèjádò ìpínlẹ̀ Ògùn ni wọ́n kóra jọpọ̀ sílùú Abẹ́òkúta láti jẹ lára àǹfààní ìgbèrò ètò ìrólágbára ìrètí ọ̀tun ti ìjọba àpapọ̀. Nígbà tó ń ṣe ìpínfúnni owó ìrànwọ́ náà, obìnrin àkọ́kọ́ lórílẹ̀‐èdè yìí Olúrẹ̀mí Tinubu, ẹni tí aya gómìnà ìpínlẹ̀ Ògùn ṣojú fún, sọ wípé ìpínfúnni owó ìrànwọ́ fún àwọn àkàndá ẹ̀dá nípínlẹ̀ Ògùn ni àfojúsùn rẹ̀ jẹ́ láti mú ẹ̀dínkù bá ìṣẹ́ òun òṣì àti pẹ̀lú láti mú ìgbèrú bá àwọn okòwò kéékèèké àti alábọ́dé jákèjádò orílẹ̀-èdè yìí. Àwọn tí wọ́n jàǹfààní náà dúpẹ́ púpọ̀ lọ́wọ́ olóore wọn, ìyẹn aṣòfin àgbà Olúrẹ̀mí Tinubu, fún ìnáwó àánú rẹ̀. Ètò ìrólágbára ìgbèrò ìrètí ọ̀tun ni wọ́n ṣe àgbékalẹ̀ rẹ̀ láti fi ẹ̀rín pa ẹ̀rẹ̀kẹ́ àwọn tó kù díẹ̀ káàtó fún láwùjọ wa. Bùnmi Òní ló ti ń jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ Nta Abẹ́òkúta. Owó ìṣúná iye tuntun. Gómìnà ìpínlẹ̀ Ògùn Dàpọ̀ Abíọ́dún ti ṣàfihàn owó ìṣúná tí iye rẹ̀ tó $1,607 mílíọ̀nù lọ sí ilé ìgbìmọ̀ aṣòfin fún àyẹ̀wò àti ìbuwọ́lù gẹ́gẹ́ bí ìṣúná ọdún 2026. Ìṣúná tí a sọ lórúkọ ìṣúná ìtẹ̀síwájú onídàgbàsókè tí ìdàgbàsókè amáyédẹrùn gba owó tó pọ̀ jù láti gbé lọ sí láti ṣe iṣẹ́ àkànṣe pàtàkì káàkiri ìjọba ìbílẹ̀ Ògùn ní ìbílẹ̀ Ògùn. Yẹmí Dalimọ̀ ló jábọ̀ ìròyìn, ẹgbọ́rin náà síwájú sí i. Nígbà tí ó ń gbé àbá ìṣúná ti ọdún 2026 kalẹ̀ níwájú àwọn ọmọ aṣòfin ìpínlẹ̀ Ògùn, gómìnà Dàpọ̀ Abíọ́dún ṣàlàyé pé àwọn ìlànà ètò ìṣúná náà ni yóò yanjú gbogbo àwọn ìpèníjà tó ń kojú ìpínlẹ̀ yìí sóde àti pé ìlànà láti ṣe èyí ti wà nílẹ̀. Ó ṣàlàyé pé tírílíọ̀nù kan àti bílíọ̀nù 7 owó náírà, ìyẹn 1.7 tírílíọ̀nù náírà ní ètò ìṣúná ọdún 2026, eléyìí tí ó jẹ́ ìdá 63 ju ti ọdún 2025 lọ. Ètò ìṣúná náà ni a ti rí ìdá 37 gẹ́gẹ́ bí owó ànátúná, nígbà tí ìdá 63 jẹ́ owó àtìgbàdégbà àti àwọn owó iṣẹ́ àkànṣe gbogbo. Nínú ètò ìṣúná náà ní ẹ̀ka ètò ìdàgbàsókè ohun amáyédẹrùn nípìnlẹ̀ Ògùn yóò. Ìdíje ìmọ̀ ẹ̀rọ ti ilé ẹ̀kọ́ gíga ìjọba àpapọ̀ tí a sọ lórúkọ Táísùlárin ṣe mú àyípadà bá ètò ẹ̀kọ́ pẹ̀lú àkòrí ìmúlò ọgbọ́n fún ọgbà ilé ẹ̀kọ́ tó lọ́gbọ́n. Ètò yìí ni wọ́n gbé kalẹ̀ láti mú ìmọ̀ àwọn akẹ́kọ̀ọ́ àti òṣìṣẹ́ ilé ẹ̀kọ́ náà pọ̀ sí i, kí wọ́n sì ní ìmọ̀ ẹ̀rọ tuntun tó dára jù fún ọjọ́ iwájú ilé ẹ̀kọ́ gíga. Táísùlárin tó wà ní Ìjàgbọ̀n ìpínlẹ̀ Ògùn, Ìfìlúwà Àṣàlúwà níbi ayẹyẹ náà, ó sì jábọ̀ ìròyìn, ẹgbọ́rin náà síwájú sí i. Ìdíje ìmọ̀ ẹ̀rọ ilé ẹ̀kọ́ gíga ìjọba àpapọ̀ tí a sọ lórúkọ Táísùlárin pẹ̀lú àkòrí ìmúlò ọgbọ́n fún ọgbà ilé ẹ̀kọ́ tó lọ́gbọ́n. Èyí ni wọ́n gbé kalẹ̀ láti fi mú ìmọ̀ àwọn akẹ́kọ̀ọ́ àti òṣìṣẹ́ pọ̀ sí kí wọ́n lè lo ìmọ̀ ẹ̀rọ fún ìlọsíwájú ilé ẹ̀kọ́ náà. Nínú ọ̀rọ̀ àkọsọ, ọ̀jọ̀gbọ́n Jimoh Wálé, ẹni tí ó ṣojú olùdarí ilé ẹ̀kọ́ náà, ṣe àtẹnumọ́ ìdí pàtàkì ìmọ̀ ẹ̀rọ nínú ẹ̀kọ́. Ó sọ pé ìdàgbàsókè ilé ẹ̀kọ́ kò lè ṣẹlẹ̀ láì jẹ́ pé a gba ìmọ̀ ẹ̀rọ wọlé. Ó ṣàlàyé pé ìdíje ìmọ̀ ẹ̀rọ yìí jẹ́ pàtàkì sí ẹ̀kọ́ tuntun tó dá lórí ìmọ̀ ẹ̀rọ tí yóò sì jẹ́ kí àwọn akẹ́kọ̀ọ́ múra fún ọjọ́ ọ̀la.
ọ̀gbẹ́ni Jude Adéjùwọ̀n onímọ̀ nípa ìmọ̀ tuntun ní ilé ẹ̀kọ́ gíga Nta Ijebu gbé oríyìn fún àwọn olùkọ́ fún ìdíje ti ọdún yìí tí ó ṣàpèjúwe rẹ̀ pé yóò fi agbára kún àwọn akẹ́kọ̀ọ́ àti mímú ìrìn àjò ẹ̀kọ́ wọn nítumọ̀ nípasẹ̀ ìmọ̀ ẹ̀rọ tuntun. This is the time àsìkò lélẹ́yìí fún àwọn students láti lo creativity wọn and the kind of tools wọ́n máa ní to create solutions so that kò ní dábẹ́ ni pé wọ́n graduate wọ́n ní certificates wọn mọ ìwọ̀n kan tó lè ṣe or kan ṣe lè solve problems and so this kind of challenge irú program bá ṣe lóyìn báyìí sìn wọ́n máa encourage wọ́n dẹ̀ máa fún àwọn students ní skills tó fi máa improve àwọn skills yẹn. Michael Odebode alákòóso fún àwùjọ nílé ẹ̀kọ́ gíga Nta Ijebu dúpẹ́ lọ́wọ́ àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ fún wọn ṣe kópa nínú ìdíje ìmọ̀ ẹ̀rọ. Ó gbé oríyìn fún àwọn akẹ́kọ̀ọ́ láti ṣe ìmọ̀ tuntun àti láti lo ìmọ̀ ẹ̀rọ láti mú ìrírí ẹ̀kọ́ wọn dára sí i. So a máa ń support wọn láti make sure pé gbogbo nǹkan tó ń gbìyànjú yìí kò kọ̀ jẹ́ nǹkan tó kàn ń ṣe lásán bọ̀ à ń fún wọn ní necessary sọ̀rọ̀ gbogbo support tó yẹ ká fún wọn. Ìdíje ìmọ̀ ẹ̀rọ yìí kó ìmọ̀ tuntun 8 sínú láti oríṣiríṣi ẹ̀ka pẹ̀lú bí ẹ̀ka e-attendance ṣe gbé ipò kìíní tí Central sì gbé ipò kejì tí Verify sì gbé ipò kẹta. Fífi àmì ẹ̀yẹ dáhùn tó ṣe àtìlẹ́yìn fún ìdíje ìmọ̀ tuntun náà mímọ rírì àdúrótì àti ipa tí wọ́n ti kó sí àṣeyọrí ètò náà láti lè ṣe. Bí ìpalẹ̀mọ́ fún ètò ìdìbò ẹgbẹ́ oníròyìn ti ìpínlẹ̀ Ògùn tí yóò wáyé ní ọjọ́ 11 oṣù kejìlá, ẹgbẹ́ ìpolongo ti arákùnrin Wálé Ọláríwájú ṣe ìpolongo sí Independent Chapel Ìlà-Oòrùn ìpínlẹ̀ Ògùn tí ó jẹ́ ẹ̀ka kan nínú ẹgbẹ́ oníròyìn ìpínlẹ̀ Ògùn fún àtìlẹ́yìn láti padà sípò rẹ̀ àti láti ṣàfihàn àtòjọ ìlànà iṣẹ́ wọn fún àwọn ọmọ ẹgbẹ́. Blessing Adéwì pèsè síbi ìpolongo tó wáyé ní ilé ìgbafẹ́ ìwúlé fàájì ní Ìjẹ̀bú Òde ó sì jábọ̀ ìròyìn ẹgbọ́rin náà síwájú sí i. Nígbà tó ń bá àwọn ọmọ ẹgbẹ́ oníròyìn Ìlà-Oòrùn ìpínlẹ̀ Ògùn ti Independent Chapel sọ̀rọ̀ ní àkókò ìbánisọ̀rọ̀ náà, arákùnrin Akínwálé Ọláríwájú ẹni tí ó fẹ́ yàn padà sípò rẹ̀ gẹ́gẹ́ bí alága fi inú dùn rẹ̀ hàn sí àwọn ọmọ ẹgbẹ́ fún bí wọ́n ṣe ṣàtìlẹ́yìn fún ní gbogbo ọdún mẹ́ta tí ó ti lò nípò. Ó ṣàlàyé pé ọdún mẹ́ta náà kún fún ìṣòro àti ìrẹ́pọ̀, ó sì ṣàfihàn díẹ̀ nínú àwọn àṣeyọrí tí ìṣàkóso rẹ̀ ti ṣe. A ti ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó jẹ́ kóríyá fún àwọn ọmọ ẹgbẹ́ wa ní ìpínlẹ̀ Ògùn. A ti gbìyànjú láti mú àwọn ohun mèremère tó ti nù wá sẹ́yìn àti dá padà wá. A ti mú ayédẹrùn fún àwọn ọmọ ẹgbẹ́ wa ní oríṣiríṣi ọ̀nà. Gbogbo àwọn àkànṣe iṣẹ́ tá a ṣe ó ti tó bíi 21. Gẹ́gẹ́ bí ó ti sọ, ìṣàkóso rẹ̀ ní ọdún mẹ́ta sẹ́yìn tí kópa nínú iṣẹ́ alágbára 21 tí ó sì mú kí ẹgbẹ́ oníròyìn ìpínlẹ̀ Ògùn túbọ̀ lágbára sí i, tí ó sì ti yí ìtàn rẹ̀ padà nípa iṣẹ́ tó péye. Ìsìnkú fún ìdásílẹ̀ ẹ̀ka 6 tuntun láti mú kí aṣojú pọ̀ sí àti láti mú kí ìṣètò iṣẹ́ ẹgbẹ́ náà dára sí i ní ìpínlẹ̀ Ògùn ń jẹ́ kó yé àwọn ẹgbẹ́ pé bí wọ́n bá tún yan òun sípò yóò tẹ̀síwájú lórí àwọn ètò ohun rere tí ó ti ṣe tẹ́lẹ̀, òun ó sì dáwọ́lé àwọn ètò tuntun tó bófin mu tó yẹ fún ìròyìn ìgbàlódé. Tí a bá ní àǹfààní láti ṣe ẹlẹ́ẹ̀kejì sáà kejì nínú ipò tó wà yìí, àtúnṣe dáadáa jù bẹ́ẹ̀ lọ. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀, ìwé òfin ẹgbẹ́ wa ó fi ààyè gba èèyàn láti wà ní ipò kan ní ẹ̀ẹ̀mejì. Síbẹ̀ ó rọ àwọn ọmọ ẹgbẹ́ pé kí wọ́n tún fi àtìlẹ́yìn tí wọ́n fún òun nígbà àkọ́kọ́ hàn lẹ́ẹ̀kan sí i. Ó ṣèlérí pé òun kò ní já ìgbàgbọ́ tí wọ́n nínú òun kulẹ̀ nígbà tí òun kí ẹgbẹ́ ìpolongo arákùnrin Akínwálé Ọláríwájú, alága ẹgbẹ́ akọ̀ròyìn ní Ìlà-Oòrùn ìpínlẹ̀ Ògùn ti Independent Chapel, arákùnrin Olúwaṣeun Odùnẹ́yẹ ṣèlérí pé gbogbo ìbò ẹ̀ka náà yóò lọ sí ọ̀dọ̀ ẹgbẹ́ Akínwálé ní ọjọ́ 11 oṣù kejìlá ọdún yìí, nígbà tí gbogbo oníròyìn ìpínlẹ̀ Ògùn yóò lọ dìbò láti yan aṣáájú tuntun láti lè ṣe. Ìròyìn wa fún ti alẹ́ òní kò ní jù báyìí lọ. Ayọ̀mídé Ògúnkànmí lórúkọ oníròyìn títí di ọ̀la. Ó dàárọ̀ o.